Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin ọmọ kóòtù òjíire. A kú ogun aṣenimọ́lé. Ogun aṣenimọ́lé ò jẹ́ tuntun, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbàgbọ́ pé ayé lóṣù lé bá dandan, ayé náà ní fi sí lọ. Ó fẹ́ wá ní o, bó ṣe fẹ́ wá yìí náà ló máa fẹ́ lọ. Bó ṣe fẹ́ wá kò ní mú wa. A ó bọ́ lọ́wọ́ ẹ̀, a ó sì sọ ìtàn, torí ẹni tí ó ròyìn ogun kì í kú. Àwa la máa sọ̀tàn nípa coronavirus. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ kí a ránra wa létí pé nǹkan tó ń jẹ́ ọmọlúàbí tó sì jẹ́ òun ní gbòǹgbò ọ̀pá ìtìlẹ̀ gbogbo ọmọ Yorùbá. Ìkan nínú àwọn ìwà àwọn ọmọlúàbí ni ìgbọ́ràn. Ẹ jẹ́ ká ṣe ìgbọ́ràn sí ìjọba. Wọ́n ní ká fọwọ́ wa, ká ṣe ìmọ́tótó, ká jìnnà síra wa, torí pé ó yẹ ká jìnnà sí jò tá a bá bẹ́ lórí, tá a bá rí ikú tí ó pa ni à jìnnà sí ni. Ká má rìn gbéregbère káàkiri nígbà tí wọ́n ní ká fìdí mọ́lé. Ilé ò ní lé wa o. Ọ̀rọ̀ yìí ló bí ìtàn kan wá. Ìtàn yìí ló bí òwe yìí pé bó ṣe ń ṣe ẹ́ ló ń ṣe mí, àlè tó gbálèrò. Àlè ọkùnrin ló lọ sí ilé ọ̀rẹ́bìnrin ẹ̀. Wọ́n wà nínú ilé, wọ́n wá ń gbọ́ ẹsẹ̀ níta. Àlè bá sọ fún àlè ọ̀rẹ́kùnrin ẹ̀ pé, bóyá ọkọ mi ló dé o, sáré kó sínú àpótí aṣọ. Àlè ọkùnrin ó kó sínú àpótí aṣọ. Ìgbà tẹ́ni tó ń bọ̀ ó wọlé, àlè míì ló jẹ́. Wọ́n tún ń béèrè àníyàn wọn lọ. Kò pẹ́ kò jìnnà ni wọ́n tún gbọ́rọ̀ ẹlòmíì tó ń bọ̀. Ìyàwó onínàbì yìí wá sọ fún ọ̀rẹ́kùnrin ẹ̀ wípé ẹni tó ń bọ̀ yìí o. Ìgbà tẹ́ni tí ń bọ̀ á dé lóòótọ́, ó jẹ́ ọkọ ìyàwó. Bó ṣe wọlé, ètè obìnrin ló bá sọ fún ọkọ ẹ̀ pé alágbàfọ̀ wa ló wọlé, alágbàfọ̀ tuntun tóun ṣẹ̀gbà ló wọlé yìí. Ó wá kó aṣọ táwọn fẹ́ wọ̀, àti ẹni tó tẹ̀lé ọkọ àti ìyàwó, wọ́n wá gbé àpótí aṣọ, wọ́n gbèrú àlè kejì. Wọ́n bá ní kó máa gbá aṣọ lọ. Ìgbà tó jáde ló wá rí pé kíní tó wúwo bí òkú ìbànújẹ́, irú aṣọ wo ni wọ́n dì sínú ẹ̀ tó ní òun lára báyìí. Bó ṣe ń lọ ọrùn wọ̀ ó wá ní lára. Bó ṣe ń dá sọ̀rọ̀ ló wá sọ wípé màá ju àpótí yìí mọ́lẹ̀ o, màá lẹ̀ mọ́lẹ̀ pé ẹni tó wà ní àpótí, eégún bá dé èèyàn, eégún bá fọ̀ bí èèyàn pé torí Ọlọ́run má ju àpótí lẹ̀ o, bó ṣe ń ṣe ẹ́ ló ń ṣe mí o. Nǹkan tó bí òwe yìí wá ní ọ̀rọ̀ kòró yìí gbogbo ayé ló ń ṣe, ṣùgbọ́n tá a bá tẹ̀ lófin, tí a fọwọ́ wa síbi tọ́wọ́ gbé, tá a sì hùwà ọmọlúàbí bá a ṣe ṣàlàyé ẹ̀ lẹ́ǹkan, ikú yìí ò ní pa wá. Ikú ìpẹta lójúran. Àwa la sọ̀tàn kòró, ojú òsì ní tiwa. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí gbọ́ wa o. Ẹ̀rín làgbàrá rín kodò lọ́nà, tọ̀tún àtòsì lẹ́yẹlé fi kórè wọlé. Ire ńlá, ire kàbìtì yóò wọ́n jẹ́ ti gbogbo wa o. Ire o, kàbìtì. Èmi ọ̀rẹ́ yín Gbètẹ́ Adégòkè GMA ló ń kí yín pé ẹ kú ìgbélé o.